àwọn ọmọ Ìlọrin èsì pààyàn àyèsà Alapata èyí tẹ́ ẹ bá rí tó bá wùwà kan ọlọ́bọ̀rọ̀ ìwà níwáni níjọ́ tá àfa àlímì ń bọ̀ Kùránì ló gbé wá gbogbo ẹni ó torí wàhálà Abdul Rahman tó yọrọ ẹ̀ kú lọ́mọ Ìlọrin alibarika àfa àlímì ó kú lára rẹ̀ ẹnu tó lọ ń dùn ní yìí nísìn tí Abdul Rahman tó gé tọ́pa èèyàn tó sì gbé orí wọn ò rí orí dìsìn òkè Abdul Rahman ń jọ máa Ìlọrin right agbàpọ̀ máa Ìlọrin ni a sì dínà yìí rẹ̀ ìlú ànábì Mákà àwọn eléyìí gún bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam títí di sí làwọn yòó Madina tá ànábì sùn sí eléyìí gún bẹ́ẹ̀ di sí awárí ẹnìkan tó pààyàn ọwájọ́ máa lọ ni ó sì já apá a lè pé wípé rẹ̀ láàfà tọ́ra a rí pé òkè àbíkẹ́ ṣe lọ ní kọ́sìm bọ́lá mi àjọ organizer lọ ní àfà ni àwọn kan wọn ò mọ tí wọ́n gbé lọ́wọ́ nínú àwọn àfà ọmọ àlè lẹ́ni ó kéwú tí ọmọ yìí tó gbé lọ́wọ́ ọmọ àlè ni àfà mi wá ń jáde pé òun ní bísínẹ́sì tó òun ṣe òun ta màálù òun ta sọ á bí ọ wípé ẹ̀ ń ta fìlà ẹ̀ ń ta bàtà mo ní sọ́ọ̀bù gàrí á wá béèrè lọ́wọ́ rẹ̀ pé owó tó fi pilẹ̀ òun bó ló ti rí ìdí kéwú ló ti rí. ẹ dákun tó ní Ọlọ́run bàbá Bàrígà ẹlòmíín ń dìnnà Ìlọrin nígbà tí wàhálà dé ọ̀fẹ́ kún ọmọ àpọ́mọ Ìlọrin lòun gbogbo ẹni ó torí wàhálà Abdul Rahman tó yọrọ ẹ̀ kú lọ́mọ Ìlọrin alibarika àfa àlímì ó kú lára rẹ̀. bàbá Bàrígà wá stand yóò dúró yẹnyẹ pé ọmọ Ìlọrin là wa àlè yí orúkọ wa padà àwọn ọmọ Ìlọrin èsì pààyàn àyèsà Alapata èyí tẹ́ ẹ bá rí tó bá wùwà kan ọlọ́bọ̀rọ̀ ìwà níwáni níjọ́ tá àfa àlímì ń bọ̀ Kùránì ló gbé wá àfa àlímì ò gbé apéyàn lọ́wọ́ Al-Kùránì ló gbé wá òun làwọn àgbàlagbà àfa àkókòrò àfa àbí gọ́rẹ̀ gbogbo ogun wọn bẹ́ẹ̀ èdèrè tọ́bákò ẹlẹ́ẹ̀kẹrin tí àwọn bàbá wa tí bàbá wa Alájí àgbà tí wọ́n ń ṣe rọ̀ yíṣu tọ́bákò ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n ń ṣe rọ̀ yíṣu tọ́bákò káwọn Sheikh Ádámù dé àwọn bàbá àgbàdùnmọ̀ dé àfa àgbàlagbà jì dé ìgbà ní tí àwọn èèyàn ń dé lójú Ìlọrin tó change dáadáa wọ́n tún reform wọ́n rebuild Ìlọrin ibi wọ́n á build Ìlọrin dé lónìí kẹ́nìkan á lóun ó fọkọ Ìlọrin ṣe aburú àbóhùn ọba Ìlọrin ló kọjẹ́ ó kọ rẹ̀ ní ọba jẹ́ kò ní bà Ìlọrin jẹ́ kọ́dà kò ní bà àdúgbò rẹ̀ jẹ́ torí kò ní pé kí àdúgbò ni wọ́n má jẹ́ mọ́lẹ̀ mọ́ kọ́ wá síbi tẹ́ tẹ̀ ní Ìlọrin tẹ́ ní báyìí mọ́lẹ̀ Mọ̀lánà Sheikh Ibrahim Niyas níjọ́ tí wọ́n dé Ìlọrin tán wá sí Ìlọrin wọ́n wá kọjá ní ọjà ọba nídìí àpè wọ́n wá kọjá mẹ́ wọ́n nígbà wọn kọjá lọ́jà náà wọ́n ní Sheikh Ibrahim wá ń wọlé ẹlẹ́ báyìí pé káì àwọn obìnrin tí ń tajà yìí wòlíì ìmálẹ̀ lòún rí lára kó wà àwọn tí ń tajà lọ́jà wọ́n ní Sheikh Ibrahim ní à ó gba àwọn tó jókòó lẹ̀ yìí ìmálẹ̀ ní rí lára wọn káì ìlú yìí mà lágbára púpọ̀ o wọ́n ní Mọ̀lánà Sheikh Ibrahim tó ń rìn ṣáájú díẹ̀ ó ní ó ní gbogbo lẹ̀ yìí ó láwọn wòlíì ló sùn lẹ̀ ó lè rí àwọn wòlíì lòún tẹ̀ ló fi wá ń lọ ló fi wá dé Senegal ní Sheikh Ibrahim wá kọ́ wípé kabiruhum sagiruhum ustadan atọ́mẹ́kẹ́ Ìlọrin àtàgbàlù àfà ni wọn túbà liman kana lahum sinimiza ẹni ọba yìí lè tira rẹ̀ bọ́ inú wọn kó ń dọ́mọ kéwù wọn kọ́dà bí ò kéwù lọ́dọ̀ wọn kọ́sà péré ẹ̀kọ́ ma kéwù lọ́rin ní eríire fún tọ̀. Bàbá Bàrígà Ìlọrin ọ̀hún lọ́wọ́ bíúdì ẹ̀yìn lẹ́bi tàbí ẹ̀ ti dà yìí. Ẹ wá wo gbogbo àwọn èèyàn atọkùnrin atọbìnrin àtọ̀ntọ̀kùlú èèyàn torí yín ló ń kálukú fi wá. Ọ̀wá sẹ́ni tí ọ̀fẹ́ kún wọn bá yín ṣe gẹ́gẹ́ kó kan lẹ́nu ní tẹ́ fún wa gẹ́gẹ́ pélé kan lẹ́nu ní tẹ́ fún wa ẹ̀yin ṣe àfa àjàgbà ẹ̀yin ṣe àfọ gbẹtugbẹtu ẹ̀yin ṣe àfọ olólùgbò àmọ́ mo tàn máa ń wájú Ọlọ́run pé bẹ́ẹ̀ yẹn bá kọlu yín yọ kọlu Ọlọ́run lára yín.
àbí kí o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú yín torí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹni tó bá lànìyàn rẹ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ o ẹni àníyàn rẹ bá mọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ. Anabi ni rubba ash'asa adbara mélòó ẹni tẹ́ ma wo pélé yọ jẹ́ nkankan bẹ́ẹ̀ ọ̀nà kí ló jẹ́ ọ̀jẹ́ nkankan Anabi law aqsama ala Allahi la abara bàbá yìí sọ fún pé báyìí ni kọ́lọ́ wọn ṣe yóò sì máa sílẹ̀ hàn náà àníyàn bàbá ń Bariga da ọkàn yìí da inú yìí má òun là fún Kùránì náà tó fi ròyìn yìí bàbá yẹn pé bẹ́ẹ̀ lọ́lọ́run wá ṣe fún yín tí àlùfáà wa gbà kọ́mọ́rù ṣúgà tí wọ́n fi ròyìn wípé ńgbà táwọn rí yín tán làwọn tó mọ̀ yín gbà táwọn rí yín tán làwọn tó mọ̀ yín Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo bàtà Ànábì lò Mákà ara Mákà ọmọ pé mọ́lẹ̀ òun ni wọ́n yẹ gbógun tì ẹgbẹ́ kó mbẹ́ tó dé Madina ara Madina ni wọ́n rí náà rí àwọn tí ń ṣàdúrà kọ́ máa bọ̀ wá dú àwọn kọ́dà àwọn ti kọ́ mọ́sálásí kalẹ̀ fún kó tó dé ebi wọ́n fi àyè sí páwọn mọ mọ́sálásí sí wọn ò tí ì kọ́ mọ́sálásí àmọ́ wọ́n ti mọ àyè kalẹ̀ òun ni Kùbá lẹ́yìn pé Kùbá wùlà nàbí kọ́kọ́ dé sí lókàlùkù ń pè fìdárí ya Rasulullah fìdárí ya Rasulullah Ànábì máa bọ́nu lé mi wọn kálukú ń dù ebi Ànábì wá dé sí nígbà tí ó dìgbà tí wọ́n kírun wọn ni a máa wulẹ̀ dààmú mo ló ti kírun a ti bọ́ fi kinní kan mọ àyè kankalẹ̀ pé gbogbo ọjọ́ tó wọ́n bá ti débi tó ti kírun ni òun ni pé bí àkọ́kọ́ tà Ànábì ti kọ́ kírun òun ni Masjidu Quba lọ́wọ́ ni kí wọ́n máa kó di mọ́sálásí kó tó padà wá dé Madina ìgbà tó lọ Madina tí ó lọ gbogbo ẹ̀ tán tí malẹ̀ ń sọ̀kalẹ̀ dáadáa àwọn ará Maka Ànábì wa padà wọ ìlú bàbá rẹ̀ sallallahu alayhi wa sallam ìwọlú bàbá rẹ̀ tí ó wọlú bàbá rẹ̀ ó kó àwọn kèfèrí Maka Abu Sufyan bẹ́ẹ̀ àtàwọn jẹnko kèfèrí Ànábì wa wọlé ń pé qad jaa al-haqqu wa dhahaqa al-batil inna al-batila kana zahuqa gbogbo àwọn sàábì tẹ̀lé àwọn ọmọ ogun pẹ̀lú ọkọ̀ àti ọkọ̀ ẹni ọba wúkọ́ wọn bẹ̀ wọ́n ti lù bọ́lá Ànábì wa wọnú Káàbà ó bẹ̀rẹ̀ sí kó àwọn òòṣà tí ń bẹ́ẹ̀ ń kó wọn jáde ó wá kó wọn jáde gbogbo kèfèrí ijó náà tí wọ́n gbà fún ó wá gbogbo wọn wá tó ń sá fún báyìí Ànábì wa wò wọn Ànábì wa rẹ̀ Ànábì ni ma tasunnuna anni fa'ilu bikum al-yawm kí lẹ rò pé mo lè ṣe fún yín lónìí ẹ̀yin lẹ lé mi kú nílé lẹ jẹ́ rí lu bàbá mi dé ẹ̀yin lẹ jẹ́ rí ọlá bàbá mi ló ń lu bàbá mi ọlá Ọlọ́run ló ń lu bàbá mi kí lẹ rò pé mo lè ṣe fún yín wọ́n wá kọjú sí Ànábì wípé akhun karim wa ibnu akhin karim alápọ̀nlé èèyàn ni ọ bàbá rẹ náà alápọ̀nlé èèyàn ni ọ bàbá rẹ yìí foró yaró bàbá ń Bariga bàbá rẹ kì í foró yaró akhun karim wa ibnu akhin karim Ànábì ní idhabu fa antum tulaqa Ànábì ní tó bá rí bẹ́ẹ̀ gbogbo yín mo yọ̀ǹda yín gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ fi ṣẹ̀ mí torí kí n lè bá débi tí mo dé yìí náà ni mo yọ̀ǹda yín mo yá fi ẹnìkan lẹ́sẹ̀ ma ní gbogbo wọn bá fi juwọ́ lẹ̀ fáwọn di mùsùlùmí jọ́nà bàbá ń Bariga gbogbo ẹni yóò tọ́ lẹ́sẹ̀ lọ́dọ̀ yín tí n bá ń jọ́ máa lọrin tó ẹ gbọ́ máa lọrin ó sì lẹ́sẹ̀ lọ́dọ̀ yín gbogbo ọjọ́ tó bá ti wá dé pé òun ṣe tán láti di tiyín padà ẹgbàá. lára loyalty tẹ ní sí lọrin. akọ ara loyalty nu mi ti ń sọ̀kalẹ̀ wá sí sínú gbogbo ẹni yóò tó bá jọ máa lọrin tó bá wá padà wípé òun ti padà tá a sì rí pọ́ padà illa man taba wa amana wa amila amala faulaika yubadilullahu sayyi'atihim hasanati èyí tó bá padà wípé òun padà tó go lọrin padà tọ́lá barika lọrin tẹ́ ń gbé kí ẹ̀fẹ́ kí lọrin ọba jẹ́ náà ni bàbá ń bà ẹni bàbá ń Bariga tí èjẹ́ kọ́ fẹ́ ṣe mùjámálà lẹ́ni tó bá padà yẹ́nyẹ́ tó lóun ti dé yẹ́nyẹ́ àyíbẹ̀kọ́ alájì ẹni ọba ti dé yẹ́nyẹ́ ẹ̀yin náà wàá sọ fún wọn pé ìzàhábù fa antum tulaqa ọlọ́mọsàbà wa sàánú yẹn jù báyìí lọ ebi tí sọ̀kalẹ̀ wá sí ìmísí náà nù.